lọ sọ fún àwọn ọlọ́dẹ àbáwọn eléwé ọmọ àbáwọn àgbẹ̀ wàá ló nídìí àjẹpọ̀ àdán àbí àpọ̀jẹ àdán nǹkan tàdán jẹ oúnjẹ tó ti jẹ ó máa ń pọ̀ padà ó máa ń rí wuruwuru báyìí sọ fáwọn ọlọ́dẹ wàá ní àpọ̀jẹ àdán àbí àjẹpọ̀ àdán sọ fáwọn eléwé ọmọ bẹ́ẹ̀ kí wọ́n báyìí wá kó wá gẹ̀ẹ́tì epo asín ó yẹ kó yẹ epo asín tó bá wù kó rí kó pẹ̀lú ẹ̀ sínú odó kó wá bá mi gẹ̀ẹ́tì complete ra pẹ́pẹ́yẹ kó pa nípa súnà kó gbogbo ìfúnnu pẹ́pẹ́yẹ yẹn pẹ́pẹ́yẹ duck kó sínú odó pẹ̀lú àjẹpọ̀ àdán àti epo asín àti ìfún pẹ́pẹ́yẹ yẹn kó lé lórí kó wá òbú òtóyọ̀ kó fi òbú òtóyọ̀ lé lórí níwọ̀nba díẹ̀ kẹ́ wá gun kó kúnná dáadáa tó bá ti kúnná dáadáa ní tútù bẹ́ẹ̀ yẹn náà ẹ kó sínú ike kan àbí ìgò kan ẹ da àdí ẹ̀yàn lé lórí àdí ẹ̀yàn lẹ máa dà lé lórí tó bá ti da àdí ẹ̀yàn lé lórí ẹ gbé síbì kan fún ọjọ́ 7 àdí ẹ̀yàn yẹn á pọ̀ á mú dáadáa bẹ́ẹ̀ ni Ògùn àpakú àbí ẹ̀rọ̀ àwọn àgbàlagbà wọ́n máa ń nílé láyé àtijọ́ àpakú àbí ẹ̀rọ̀ wọ́n tààyàn lọ́fà ni ejò tààyàn ni Ọfà Eyikeyi ni mò ń sọ o àbí ejò géèyàn jẹ ni àbẹ́yàn lu Magun ni àbẹ́yàn tẹ Ògùn mọ́lẹ̀ ni àbí pé wọ́n láwọn ẹ̀mí kan da ẹnìkan láàmú nínú ara gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ni ètò yìí ń ṣiṣẹ́ fún wọ́n farabalẹ̀ kó gbọ́ mi dáadáa o àtẹni tí wọ́n ta lọ́fà síwájú kó tó ṣiṣẹ́ yìí nǹkan tó bá lágbára àbí tó bá ṣiṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123214254 àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123214254 Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria gbogbo ẹ̀yin tẹ́ máa ń fi Hajj àti Umurah tẹ́ fi ń ṣe sàárà fáwọn èèyàn ẹgbẹgbẹ Global Dahiratu Dhikrlahi Islamic Organization small but mighty tọkọtìyàwó tó ń wojú Ọlọ́run ẹ gẹ́ẹ̀tì transformer 1100 power egbògi tó lágbára ni ó ń ṣiṣẹ́ fún low sperm count weak erection infertility àti gbogbo èyíkéyìí nínú àwọn àrùn tó máa ń da nǹkan ọmọkùnrin láàmú àbí gbogbo èyíkéyìí nínú àrùn tó máa ń da obìnrin láàmú tí ò kí ń jẹ́ kóbìnrin conceive ẹ gẹ́ẹ̀tì transformer bákan náà ẹ gẹ́ẹ̀tì all in one àbá ìṣèkè àfàgbà natural herbs tó ń wo cancer diabetics asthma stroke àtàwọn àìsàn ńláńlá bẹ́ẹ̀ even spiritual sickness ẹni tó ń jẹun lójú oorun tó ní ìbálòpọ̀ ojú oorun tó ń forí kókun aláǹtakùn tó rìn mọ́lẹ̀ ẹ gẹ́ẹ̀tì ẹ rí pé wà egbògi láti India láti China larab country lápapọ̀ síbẹ̀ àwọn ìmọ̀táwa kọ́ káàkiri ayé lápapọ̀ síbí ó dẹ̀ gba láàbù kọjá powder ló wà nù ẹ̀rí ó wà sealed ẹ WhatsApp wa lórí +2761295638 ẹ̀rọ àpakútẹ gbé sílẹ̀ yìí ẹ máa fẹ́ni náà mú ẹ̀ dẹ̀ máa fi pa ojú ọ̀fà náà